ìjà lágbára kan tó jẹ́ ìjàkú akátá ni ó tún ti bẹ́lẹ̀ ní ìlú Ìbàdàn ní agbègbè Ọ̀jọ́ ní ojú òpópónà Ọ̀jọ́ sí Ìwó road. Ìjà ńlá lágbára kan bẹ́lẹ̀ lónìí tí ṣe ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026 láàrin ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Hausa. Ìjà lágbára yìí ó le tó bẹ́ẹ̀ gẹ́ tó fi di wípé àwọn ilé ìtajà tó wà ní agbègbè ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná sun tó fi di wípé èèyàn kan gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún. Àwọn tó tiẹ̀ wà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn Haúsá yìí tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣagolo káàkiri tí wọ́n wà ní agbègbè ọ̀hún ló dá wàhálà náà sílẹ̀ láàrin àwọn àti àwọn Yorùbá tó wà ní agbègbè ọ̀hún, èyí tí ọ̀rọ̀ ọ̀hún fi di gbódò róṣọ láàrin igun méjèèjì tó fi di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní sá ara wọn ládàá, wọ́n ń gúnra wọn nígò, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi àwọn nǹkan bí ìjagun olóró wọn fi ń ṣe ara wọn lọ́ṣẹ́. Ṣùgbọ́n èèyàn kan ló ti gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún níbàámu pẹ̀lú ìròyìn tó tẹ iléeṣẹ́ wa lọ́wọ́ ní yàjóyàjó báyìí láti ìlú Ìbàdàn. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n wà ní agbègbè Òdògbó barracks èyí tó wà ní Ọ̀jọ́ nílùú Ìbàdàn àti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti alákàrà tó wà ní Ọ̀jọ́ tó fi mọ́ àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ni wọ́n ti wà níbẹ̀ láti rí i dájú wípé ọ̀fọ́n kan kò fìrùnà gbámọ́ àti láti rí i dájú wípé àwọn tí wọ́n jẹ́ kọ̀lọ̀ràn sí ẹ̀dá tí wọ́n dá wàhálà lẹ̀ sílẹ̀ ní agbègbè náà ni wọ́n fi ọwọ́ òfin mú. Ṣùgbọ́n títí di àsìkò tí a fi ń kó ìròyìn yìí jọ lásìgbò ọ̀hún ni ó sì ń lọ lọ́wọ́ ní ìgboro Ọ̀jọ́ nílùú Ìbàdàn. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà tó fi mọ́ àwọn àmọ̀tẹ́kùn ni wọ́n ti wà ní agbègbè ọ̀hún lọ́wọ́ di àsìkò tí a wà yìí. See what is happening? Ìtò ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ látàlẹ́ àná láti 11 onímọ̀rúwá ọlọ́gbọ́n lọ́dọ̀ POS wọ́n ètò ìgbà tó lọ gbọ́ lọ́dọ̀ POS wọ́n wá lówó yẹn tètè lọ́dẹ̀ tí kówó yẹn wọ́n ti kówó yẹn fún ó wá nígbà òun ti lówó yẹn ókè ẹgbà kọ́kọ́rọ́ márùwà òun nìyí ẹ̀ẹ́bẹ̀ ókè fóònù òun nìyí òun ò lè sá lọ for nothing like less than 5 minutes wọ́n rush síbẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gún ọmọ yẹn wọ́n stab ẹ̀ ti death tọmọ yẹn ti kú látàlẹ́ àná yẹn ní wàhálà yẹn ti kọ́kọ́ ń rúbọ̀ àárọ̀ yìí àtúwá débi báyìí gbé láti ẹ̀sẹ̀tìlẹ̀ àbí kébìlì on getting here àwọn bọ́ọ̀sì ẹgbẹ́ kan jáde láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní shoot wa ni ọmọ kékeré tó lọ ra indomie ìbọn bá ọmọ yẹn ti kú báyìí so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọn nìyí o ojú àpá àbọn nìyí o tọ́yìn fẹ́ mi o tí mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí yìí tó wọ́n lẹ̀mọ̀ tó fẹ́ fi ṣá mi nìyí o yìí tó fẹ́ fi ṣá mi nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ tọ́lá ìsún wọn nígbà tí wọ́n máa yìnbọn sí wa. Ìròyìn yàjóyàjó mìíràn tún rèé nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo tí wọ́n ti ráwọ́ tó àwọn afurasí agbébọn apanilẹ́kúnjayé tí wọ́n tún jẹ́ ajínigbé tó sì ti gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn méjì tí wọ́n jẹ́ agbébọn apanilẹ́kúnjayé ní agbègbè ìlú Àbò ní ìpínlẹ̀ Ondo níbàámu pẹ̀lú àtẹ̀jáde kan èyí tí ó jẹ jáde lónìí ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026 láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ìyẹn CP Felix Ohagu ni ó ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ṣe àṣeyọrí yìí látàrí wípé àwọn ṣe ìfimúfínlẹ̀ àti ìwọ̀tẹlẹ̀múyẹ́ látàrí wípé wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ àwọn ará ìlú èyí tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ará ìlú ló sáré pe àwọn wípé àwọn agbébọn apanilẹ́kúnjayé tí wọ́n jẹ́ ajínigbé ni wọ́n ti wà ní agbègbè ọ̀hún táwọn sì jí gìrì lọ síbi bẹ̀ láti lọ dóòlà àwọn ènìyàn tó wà níbi bẹ̀. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn agbébọn yìí ni wọ́n ya bo agbègbè ojú òpópónà Àkúrẹ́ sí Ọ̀wọ̀ ní agbègbè ìlú Àbò níbi bẹ̀ ni wọ́n ti ń ṣọṣẹ́ ní òní ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026 ní nǹkan bíi aago mẹ́ta àbọ̀ òru ní òní ni àwọn afurasí yìí agbébọn yìí ya wo ojú òpópónà yìí tó sì bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọkọ̀ dúró tó fi di wípé wọ́n ń ṣeṣẹ́ láabi wọn ní agbègbè náà. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn kan tí wọ́n wà ní agbègbè ibi tí wọ́n ti ń yọ blọ́ọ̀kù ìkọ́lé tí wọ́n pè ní Ọláìyá block industry ni wọ́n sáré pe àwọn wípé àwọn alọ́kólóńkígbe ni wọ́n ti wà ní agbègbè náà èyí tí wọ́n sì ti ń dá wàhálà lẹ̀ sílẹ̀ ní ojú òpópónà márosẹ̀ tí wọ́n ń dáwọn èèyàn dúró
tí wọ́n sì ń béèrè fún àwọn owó àti àwọn ohun ìní wọn, ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé lọ́gán tí àwọn gbọ́ ọ̀rọ̀ yìí ni àwọn tètè lọ síbi bẹ̀, èyí tí igun méjèèjì sì bẹ̀rẹ̀ sí ní dáná bọ́n yára wọn tó fi di wípé wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn afurasí ẹ̀dá yìí tí wọ́n jẹ́ alọ́kólóńkígbe apanilẹ́kúnjayé tí wọ́n jẹ́ méjì, ṣùgbọ́n àwọn tó kù wọn ni wọ́n fi ara gbọgbọ́ yànnàyànnà tí wọ́n sì sá wọ inú igbó lọ. Ṣùgbọ́n níbàámu pẹ̀lú ọ̀rọ̀ yìí tó jẹ jáde láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn nígbà táwọn yòókù wọn sì ti fara gbọgbẹ́ tí wọ́n ti sá lọ. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wá jẹ́ kó di mímọ̀ wípé wọ́n gba ìbọn àgbélẹ̀rọ pélébé, ìyẹn pistol àti àwọn ọta ìbọn tó jẹ́ ẹlẹ́yọyọ èyí tó máa ń dì papọ̀, ìyẹn life cartridge àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ́ àwọn ìbòjú lóríṣiríṣi tí a mọ̀ sí face mask àti àwọn káàdì pélébé yìí tó fi ń gbowó lẹ́nu ẹ̀rọ tó ń pọ̀ owó lẹ́nu ẹ̀rọ tó ń powó, ìyẹn ATM card tí òun jẹ́ méjì tí ó ṣeéṣe kó jẹ́ ti àwọn afurasí ẹ̀dá ọ̀hún tàbí kó jẹ́ ti àwọn ènìyàn kan tí wọ́n ti ṣe iṣẹ́ láabi ọ̀hún fún. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo, wọ́n jẹ́ kó di mímọ̀ pé ẹnikẹ́ni tó bá kẹ́fín wípé àwọn èèyàn kan wà ní àdúgbò rẹ̀ èyí tí ó ní ọta ìbọn lára àbí ìrìn rẹ̀ kò tọ́ láàrin ìlú ni kó tètè fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí láti rí i dájú pé wọ́n ráwọ́ tó irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pé ẹni ọ̀hún ni ó wà lára àwọn ènìyàn tí wọ́n sá lọ. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn òkú àwọn méjì láàrin àwọn afurasí agbébọn apanilẹ́kúnjayé ọ̀hún ni wọ́n ti lọ fi sí ilé ìgbókùpamọ́sí ní ilé ìwòsàn ti ìjọba ní ìlú Àkúrẹ́ láti lọ ṣe wọ́n lọ́jọ́ àti láti ṣe àwárí àti láti tún fi ṣe iṣẹ́ ìwádìí síwájú sí i. Àwọn ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo, èyí tí wọ́n ráwọ́ tó àwọn afurasí tí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn tí wọ́n jẹ́ alọ́kólóńkígbe apanilẹ́kúnjayé ní òní ọjọ́rú ọjọ́ 8 oṣù keje ọdún 2026 ní nǹkan bíi aago 3:30 ní òru òní, níbi tí àwọn afurasí ọ̀hún níbi tí wọ́n ti lọ ń ṣe ọṣẹ́ wọn ní ojú òpópónà márosẹ̀ Àkúrẹ́ sí Ọ̀wọ̀ ní agbègbè ìlú Àbò ní ìlú Ondo. Ṣèbí àwọn àgbábọ̀ wọ́n ní wípé ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tolóhun. Èyí ló dífá fún bí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe ti ráwọ́ tó àwọn afurasí agbébọn apanilẹ́kúnjayé tí wọ́n jẹ́ alọ́kólóńkígbe ní agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n ń da ojú òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìwòru. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn afurasí ẹ̀dá yìí ní orúkọ wọn jẹ́ Abubakar Jabe àti Shehu Dengi, èyí tí wọ́n ti ráwọ́ tó wọn báyìí tó sì ti fi ojú wọn hàn de. Ọ̀rọ̀ tó jẹ jáde láti ọ̀dọ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyánládé ni ó jẹ́ kí ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun àná tí í ṣe ọjọ́ 7 oṣù keje ọdún 2026. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí ẹ̀dá yìí ni wọ́n bọ́ sí ojú òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìwó tó sì bẹ̀rẹ̀ sí ní dojú òpópónà ọ̀hún rú tí wọ́n dá àwọn ọkọ̀ dúró tó sì ń gba àwọn ohun ìní wọn kó tó di wípé àwọn èèyàn tó wà ní agbègbè ọ̀hún wọ́n pe ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn wípé àwọn alọ́kólóńkígbe ni wọ́n ti ń da ojú òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí ìlú Ìwòru. Ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde wípé àwọn alọ́kólóńkígbe yìí ni wọ́n ṣe ọṣẹ́ láabi yìí ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ 5 oṣù keje ọdún 2026 tí a wà yìí ní ìjọba ìbílẹ̀ Afijio ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n sì tètè lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Níbi bẹ̀ ni wọ́n ti gbéná kojú àwọn agbébọn apanilẹ́kúnjayé tí wọ́n jẹ́ alọ́kólóńkígbe ọ̀hún kó tó di wípé wọ́n ráwọ́ tó àwọn méjì nínú wọn tí àwọn yòókù sì ti fẹsẹ̀fẹ̀ lọ síbikíbi tí ẹnikẹ́ni ò mọ̀. Ṣùgbọ́n níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti wá taari ẹjọ́ àwọn ẹni yìí lọ sí ẹ̀ka tó ń gbógun ti ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Command Violent Crime Response Unit láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ní pẹrẹwu lórí ọ̀rọ̀ yìí. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ yìí tí ó jẹ jáde láti ẹnu ẹni tó jẹ́ alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn CP Abímbọ́lá Ayọ̀dèjì Olúgbémiga ni ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé wọ́n ti dóòlà àwọn ènìyàn kan kúrò ní ọwọ́ àwọn alọ́kólóńkígbe yìí, wọ́n sì ti dá àwọn ohun ìní wọn mìíràn padà fún wọn. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ẹni tó jẹ́ alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó jẹ́ kó di mímọ̀ pé bí wọ́n ṣe kó àwọn ẹni yìí tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn yìí bí wọ́n ṣe fi ojú wọn hàn de fún àwọn oníròyìn ní àwọn ènìyàn tí wọ́n jí nǹkan wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé a dá wọn mọ̀,
ẹni yìí gangan ni òun gangan ló mú bọ́n lọ́wọ́, òun gangan ló fi nǹkan bojú tí wọ́n sì ń dá àwọn dúró pé káwọn kó àwọn ohun ìní wọn wá. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n dárúkọ wọn wípé eléyìí ni ó pera rẹ̀ ní Abubakar Jape àti ìkejì rẹ̀ tó pera rẹ̀ ní Shehu Dengi, èyí tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti rawọ́ tó wọn. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ò ní fi ààyè gbàgbàkúgbà mọ́ àwọn. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ò ní fi ààyè gbàgbàkúgbà fún àwọn tí wọ́n jẹ́ alọ́kólóńkígbe afurasí ẹ̀dá èyí tí wọ́n ń dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ náà, àti wípé wọ́n yóò sa gbogbo akitiyan wọn láti rí i dájú wípé wọ́n dóòlà àwọn ènìyàn tí àwọn alọ́kólóńkígbe yìí tó fẹ́ máa ṣe lọ́ṣẹ́, wọ́n dóòlà wọn kúrò ní ọwọ́ wọn nítorí pé àwọn wà fún dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé bí iṣẹ́ ìwádìí bá ti parí ni wọn yóò sọ́ngọ̀ àwọn méjèèjì ọ̀hún lọ sí ilé ẹjọ́ kí ilé ẹjọ́ bá fi lè gbé ìdájọ́ èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ kalẹ̀ lórí wọn. Bákan náà, nínú ìròyìn yàjóyàjó èyí tí ó ń ṣẹlẹ̀ ní òní tí í ṣe ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026, ẹ̀ka iléeṣẹ́ ọba tó ń mójútó ọ̀rọ̀ àwùjọ ní ìpínlẹ̀ Èkó tí a tún mọ̀ sí Lagos State Environmental Sanitation Corps lábẹ́ ìṣàkóso iṣẹ́ èyí tí wọ́n pè ní Kick Against Indiscipline, ìyẹn KAI, ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ráwọ́ tó àwọn tí wọ́n jẹ́ àlìmọ́jìrì tó jẹ́ pé wọ́n ń tọrọ owó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ mẹ́rìndínlẹ́rìnwó, ìyẹn 396 beggars ni wọ́n ti ráwọ́ tó ní àná ní ìpínlẹ̀ Èkó, èyí tí iléeṣẹ́ ọba ọ̀hún sì ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ti ń ṣakitiyan láti rí i dájú pé wọ́n dá ogun wọn padà lọ sí ìlú wọn nítorí pé wọ́n ti ń ṣe òfíntótó àti àkọsílẹ̀ ibi tí gbogbo wọn ti wá. Ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde láti ọ̀dọ̀ alábòójútó fún ọ̀rọ̀ àwùjọ àti ohun àlùmọ́ọ́nì inú omi ní ìpínlẹ̀ Èkó, ìyẹn arákùnrin Tòkunbọ̀ Wahab. Níbi ibẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn àlìmọ́jìrì tí wọ́n jẹ́ ará ẹkùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n wá sí ìpínlẹ̀ Èkó láti máa tọrọ owó láti máa dá wàhálà sílẹ̀ láàrin ìlú tí wọ́n jẹ́ mẹ́rìndínlẹ́rìnwó níye, ìyẹn 396 ni wọ́n ti ráwọ́ tó báyìí, tó sì ti kó gbogbo wọn lọ sí iléeṣẹ́ ọba ọ̀hún, tó sì ti tò wọ́n lọ́wọ̀ọ̀wọ́ tí wọ́n ti ń gba orúkọ wọn àti ìlú tí wọ́n ti wá. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wá láti ìpínlẹ̀ Kano, tó sì jẹ́ kó di mímọ̀ pé gbogbo wọn pátá ni wọ́n máa dá padà lọ sí ìpínlẹ̀ kó wa wọn kí wọ́n má bàa dá pàǹtí sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó, nítorí pé iléeṣẹ́ ọba ọ̀hún ni ó bójútó bí ìpínlẹ̀ Èkó yóò ṣe wà ní mímọ́ tónítóní kúrò ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ àlìmọ́jìrì tí wọ́n tọrọ owó káàkiri àti àwọn ọ̀daràn mìíràn èyí tí wọ́n fẹ́ máa dá wàhálà sílẹ̀ láàrin ìlú. Àlìmọ́jìrì yìí tó fi mọ́ àwọn tó ń tọrọ owó ni ó bẹ̀rẹ̀ ní ọdún 2008 ní ọjọ́ kẹwàá oṣù kẹta, nígbà tí àwọn ọmọ kan ní ìpínlẹ̀ Kano tí wọ́n kóra wọn jọ tí wọ́n lọ sí ilé bàbá olówó kan ní ìpínlẹ̀ Kano. Níbi bẹ̀ ni àwọn ọmọ yìí ti máa lọ ń tọrọ oúnjẹ jẹ ní ọwọ́ ẹni tí ó jẹ́ bàbá olówó yìí kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n sì rí wípé iṣẹ́ ni eléyìí kó tó di wípé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní fún ara wọn káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì sọ wípé àwọn ò ní lọ sí ilé ẹ̀kọ́ mọ́, tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ẹ̀kọ́ Kùránì ni wọn yóò máa kọ́ wọn, èyí tí wọ́n fi tan gbogbo wọn kúrò láàrin ìlú wọn, tí wọ́n fi tan gbogbo wọn lọ sí àwọn ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n ìpínlẹ̀ Èkó ni ó ti gbé ìgbésẹ̀ akin báyìí láti rí i dájú pé wọ́n kó àwọn àlìmọ́jìrì tí wọ́n jẹ́ àwọn tí wọ́n tọrọ owó tí wọ́n jẹ́ mẹ́rìndínlẹ́rìnwó níye padà sí àwọn ìlú èyí tí wọ́n ti wá. Arákùnrin kan rèé tí ìròyìn ti gbé jáde wípé ó gbẹ́mìí mì nígbà tí ó wà ní gbọ̀ngàn inú ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Kano, nígbà tí àjọ tó ń bójútó ìṣòwò olúkúmọkùmọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn EFCC tí wọ́n mú lọ sí ilé ẹjọ́ lẹ́yìn ìgbà tó ti lo ọ̀sẹ̀ 5 ní àkàtà wọn. Arákùnrin yìí ni ó jẹ́ ẹni 60 ọdún, èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yàyà Musa, ní ìròyìn gbé jáde wípé ṣàdédé ni ó ṣubú lulẹ̀ nínú gbọ̀ngàn ilé ẹjọ́ tó ga èyí tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Kano. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé arákùnrin Yàyà Musa yìí ni ó jẹ́ olókoòwò kan èyí tí wọ́n mú lọ sí ilé ẹjọ́ níwájú adájọ́ SM Shehu, nígbà tí àjọ tó ń bójútó ìṣòwò olúkúmọkùmọ àti mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n mú lọ sí ilé ẹjọ́ látàrí wípé wọ́n sọ wípé ó gbá èèyàn kan ní owó tí ó jẹ́ mílíọ̀nù 7,250,000 náírà, ìyẹn 7,250,000
ni wọ́n sọ wípé ó gbá ẹni ọ̀hún níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ àwọn tí wọ́n mú arákùnrin yìí lọ sí ilé ẹjọ́. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé nígbà tí arákùnrin yìí tí ó ṣubú lulẹ̀ ni wọ́n mú lọ sí ilé ìwòsàn ti Aminu Kano Teaching Hospital, ìyẹn ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ṣègùn tó wà ní ìpínlẹ̀ Kano láti lọ gba ìtọ́jú. Ṣùgbọ́n nígbà tí yóò fi débẹ̀ ni àwọn oníṣègùn òyìnbó ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé arákùnrin yìí ni ó ti gbẹ́mìí mì, tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin yìí ni kò fi bẹ́ẹ̀ lẹ́sẹ̀ nílẹ̀. Ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ agbẹjọ́rò fún arákùnrin yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Hussein Tanko, ni ó sọ fún àwọn oníròyìn wípé àwọn àjọ EFCC ni wọ́n fi ọwọ́ lágbá arákùnrin yìí lójú nítorí pé ẹ̀sùn èyí tó fi kàn án ni ó jẹ́ ẹ̀sùn tó jẹ́ wípé òun àtẹni tí wọ́n jọ ní áwọ̀ òun wọ́n lè jọ yọjú rẹ̀ ní tìbínùbí nítorí wípé àwọn méjèèjì ni wọ́n jọ ṣe okòwò fúnra wọn, àti wípé owó tí wọ́n sọ wípé arákùnrin yìí wípé ó jẹ ẹni ọ̀hún tí í ṣe mílíọ̀nù 7,250,000 náírà, ìyẹn 7,250,000 naira, ní wípé irọ́ ni, wípé mílíọ̀nù 2 ni arákùnrin yìí gbà ní ọwọ́ ẹni tí wọ́n jọ ń ṣe okòwò ọ̀hún, wípé wọ́n kàn mú arákùnrin yìí láti ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí tó sì ti tì mọ́lé kó tó di wípé wọ́n mú lọ sí ilé ẹjọ́. Níbàámu pẹ̀lú ẹni tó jẹ́ agbẹjọ́rò arákùnrin yìí, ó jẹ́ kó di mímọ̀ pé wọ́n kàn mú lọ ilé ẹjọ́ ni láì sọ fún ilé ẹjọ́ wípé àwọn mú bọ̀, wọn fi tó adájọ́ létí wípé àwọn mú arákùnrin yìí bọ̀. Ṣùgbọ́n ṣáájú ni wọ́n ti kọ́kọ́ mú arákùnrin yìí ní oṣù kẹjọ ọdún 2025 nígbà tí wọ́n sì mú lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì gba onídùúró rẹ̀ àti bẹ́ẹ̀lì rẹ̀ kó tó di wípé wọ́n tún wò wípé kó tún lọ tún mú nítorí wípé kò yọjú sí ilé ẹjọ́ nínú ìgbẹ́jọ́ èyí tí ó gbẹ̀yìn èyí tí wọ́n ṣe ní ọdún yìí. Ni àwọn àjọ EFCC ọ̀hún fi lọ mú arákùnrin ọ̀hún ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 kó tó di wípé wọ́n mú lọ sí ilé ẹjọ́ wípé ó gbàyàn ó ṣe gbájú ẹ̀ tí í ṣe mílíọ̀nù 7,250,000 náírà, ìyẹn 7,250,000 náírà. Ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ pé irọ́ pátápátá tó jìnnà sí òótọ́ ni wípé mílíọ̀nù 2 náírà nìkan ni ó jẹ ẹni ọ̀hún. Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórìlé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 080 28 12 1088.